mọ́lẹ̀. Ìdí àtẹ̀sù mọ́lẹ̀. Ọmọ Jésù lọ́ọ̀yà. Ìdí àtẹ̀sù mọ́lẹ̀. Ṣé ọmọ Jésù lọ́ọ̀yà? Ọ̀yá tẹ̀sù mọ́lẹ̀. Àwé tẹ̀sù mọ́lẹ̀. Èyé tẹ̀sù mọ́lẹ̀. Àbàmì ọ̀yá tẹ̀sù mọ́lẹ̀. Ọ̀dà tẹ̀sù mọ́lẹ̀. Àwé ò tẹ̀sù mọ́lẹ̀. Àbomi ọ̀yá tẹ̀sù mọ́lẹ̀. Àrìntí tẹ̀sù mọ́lẹ̀. Ìyá tẹ̀sù mọ́lẹ̀. Ọ̀yá Sunday ọ̀yá tẹ̀sù mọ́lẹ̀. Ọ̀yá tẹ̀sù mọ́lẹ̀. Ìdíyà tẹ̀sù mọ́lẹ̀. Ọ̀yá tẹ̀sù mọ́lẹ̀. Bàbá Ajímọ̀ ọ̀yá tẹ̀sù mọ́lẹ̀. Ọ̀yá tẹ̀sù mọ́lẹ̀. Ọmọ Jésù lọ́ọ̀yà. Ìdíyà tẹ̀sù mọ́lẹ̀. Ọ̀yá tẹ̀sù mọ́lẹ̀. Ọba ti fẹ́ tẹ̀sù mọ́lẹ̀. Àkọ́kọ́ pa Jésù tẹ̀sù mọ́lẹ̀. Ọba fẹ́ tẹ̀sù mọ́lẹ̀. Àwọn pàṣẹ rere tẹ̀sù mọ́lẹ̀. Ọba fẹ́ tẹ̀sù mọ́lẹ̀. Ìwádìí ọdún kú tẹ̀sù mọ́lẹ̀. Ọmọ Jésù lọ́ọ̀yà. Ọ̀yá ìdíyà tẹ̀sù mọ́lẹ̀. Ọ̀yá tẹ̀sù mọ́lẹ̀. Àwé ò tẹ̀sù mọ́lẹ̀. Ọ̀yá tẹ̀sù mọ́lẹ̀. Ọ̀yá tẹ̀sù mọ́lẹ̀. Ọmọ Jésù lọ́ọ̀yà. Ọ̀yá tẹ̀sù mọ́lẹ̀. Mi ò rẹ̀lẹ̀ kẹ́kẹ́kẹ́ ìmọ̀ àgbọ̀ o. Ìrẹ̀lẹ̀ kẹ́kẹ́kẹ́ ìmọ̀ àgbọ̀ o. Agbéyọ̀ ìbọn lẹ́kìtì. Àjọpín ní mọ̀ yín. Kété rábà tí ẹ̀yàn níbẹ̀ kẹ́ẹ̀nà ọ́ sókè. Ọ̀nà mi méjì sókè mọ́ pẹ̀lú písì o. Ìrẹ̀lẹ̀ kẹ́kẹ́kẹ́ ìmọ̀ àgbọ̀ o. Ìrẹ̀lẹ̀ kẹ́kẹ́kẹ́ ìmọ̀ àgbọ̀ o. Agbéyọ̀ ìbọn lẹ́kìtì. Àjọpín ní mọ̀ yín. Kété rábà tí ẹ̀yàn níbẹ̀ kẹ́ẹ̀nà ọ́ sókè. Ọ̀nà mi méjì sókè mọ́ pẹ̀lú písì o. Mọ̀pẹ́lúpin sórí ire, mọ̀pẹ́lúpin sórí ire lèkìtì o. Mọ̀pẹ́lúpin sáyé ọba o, mọ̀pẹ́lúpin sáyé ọba lèkìtì o. Mọ̀pẹ́lúpin sáyé ire, mọ̀pẹ́lúpin sáyé ire lèkìtì o. Onílọ́dún onílọ́dún o, ẹgbẹ́ mi onílòrò. Onílọ́dún onílọ́dún o, ẹgbẹ́ mi onílòrò. Orí mi jẹ́ mi lúwà, ẹ̀dá mi jẹ́ mi lúwà. Orí jẹ́ mi lú pèpè ẹ̀yẹ lúlé ayé mi onílòrò. Onílọ́dún onílọ́dún o, ẹgbẹ́ mi onílòrò. Onílọ́dún onílọ́dún o, ẹgbẹ́ mi onílòrò. Orí mi jẹ́ mi lúwà, ẹ̀dá mi jẹ́ mi lúwà. Orí jẹ́ mi lú pèpè ẹ̀yẹ lúlé ayé mi onílòrò. Ìwì ìpomírelé àdúrà ojú mi robí o. Ìwì ìpomi padà àbọ̀ ọ̀rọ̀ mi mọ̀ láyọ̀. Ìwì ìpomírelé àdúrà ojú mi robí. Ìwì ìpomi padà àbọ̀ ọ̀rọ̀ mi mọ̀ láyọ̀. Ìmọ̀ kú àbọ̀ sórí ètò lónìí o. Ikú àbọ̀ sórí ètò rí a. Ṣọ́mi yáre. Ṣọ́mi yá láti Dayo Agboola rédíò TV. Ní ṣàlàníyà. Ìyànra kétéwulé. Uyáyùn lẹ́nu rẹ̀ àwé. Kétéwulé rẹ̀ ìmẹ́rin iyọ̀ wí tèmi. Agbéyọ̀ ìbọ̀ láti Èkìtì Àjọpín ní Kétéwulé bá ti ẹ̀yàn iná sókè. Mọ̀mọ̀ náà mi méjì sókè olúkùn sí.
òní ọjọ́ Wednesday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2020 láyé ayé o kété ráwulé ìyanra Veronica Johnson mọ́mọ́ rí ọ Gbẹ̀ngà Oníbù ọ̀rẹ́ Táyé Ọláyínká kékeré mo kí o ìyanra ikú àbọ̀ wẹ́mí under property mo rí ikú àbọ̀ lórí Instagram o nínú ilé o. Erin wọ́wọ́wọ́ o Jésù ni màá sìn o. Erin wọ́wọ́wọ́ Jésù ni màá sìn o. Erin wọ́wọ́wọ́ o Jésù ni màá sìn o jàre. Erin wọ́wọ́wọ́ Jésù ni màá sìn o. Erin wọ́wọ́wọ́ o Jésù ni màá sìn o. Erin wọ́wọ́wọ́ Jésù ni màá sìn o. Ìgbàgbọ́ yíyẹ ni mẹ́lẹ̀ júlé àwo. Ìgbàgbọ́ yíyẹ ni mẹ́lẹ̀. Ìgbàgbọ́ yíyẹ ni mẹ́lẹ̀ júlé àwo. Lógun kòróníà lógun coronavirus ìgbàgbọ́ yẹ ní méjúlé àwo Olódùmarè káyátúlé ayé ṣe o. Ní mo kí gbogbo ní mo kí kété wúrà lé wúrà ọ̀nà mo kí yín o ikú àbọ̀ sórí ètò Ṣọ́míyá. Ṣọ́míyá rèé láti Dayo Agboola rédíò TV. Mi Baltimore la fi kalẹ̀ sí o nípínlẹ̀ ẹ̀dá ìpè ní Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Lánàá ó rí ọ́díò ra ẹ̀ jáde ayíkété ńká aṣọ lánàá ọgbọ́ àtúbèrè rí amújáde lónìí. Kí n bá yẹ mí wọlé ìhàṣíà rẹ̀. Ọmọrire, ọmọre, 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 ọmọre. Ẹ̀jẹ̀ yíyẹ ní mọ́ bí a mọ̀ kí ọba mọ̀rire. Ẹ̀jẹ̀ yíyẹ ní mọ́ bí a mọ̀ kí ọba mọ̀rire. Bí ẹ̀jẹ̀ yíyẹ ní mọ́ bí a mọ̀ kí ọba mọ̀rire. Ẹ̀jẹ̀ yíyẹ ní mọ́ bí a mọ̀ kí ọba mọ̀rire. Ẹ̀jẹ̀ yíyẹ ní mọ́ bí a mọ̀ kí ọba mọ̀rire. Ẹ̀jẹ̀ yíyẹ ní mọ́ bí a mọ̀ kí ọba mọ̀rire. Ọmọre, 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 yẹ́sẹ̀. Yébà bóyá jẹ́ nìyẹn. Táíwò Adédàmọ́lá òkè yín ẹ̀kú àbọ̀. DJ Mirangama, my dear friend, how are you doing? God bless you. I can see you. God bless you. Good, Ọládé Adéjùmọ̀, mo rí yín o, ẹ̀kú àbọ̀ sórí ètò. How dey go? Ẹ̀kú àbọ̀, ṣáàfíà lẹ́wà. Orí ètò Ṣọ́wọ́nyá la tún wà o. Dayo Agboola rédíò TV. Níbẹ̀ láti ń dà á, láti ń jù sóde. Wẹ́mí understand property wọ́n ní bàbá ló ń ta bàbá ló ń ta yín náà rèé. Good afternoon and happy last Wednesday in the month of April. May we witness many more in Jesus' name. Ẹ ṣeun Ruth Ọládé Adéjùmọ̀ nù àwọn náà jù yẹn síta bẹ́ẹ̀. Ẹ ṣe àdúpẹ́ I can see you. God bless you. Ọmọ aráyé má bò mí jẹ́, ọba ọlọ́run má gbò yìí o, àmín. Ọmọ aráyé má bò mí jẹ́. Àlàáfíà láwà, wọ́n ní àlàáfíà ní o, ẹ̀yin náà ń kọ́ níbẹ̀ yẹn àlàáfíà láwà. Adúpẹ́ lọ́wọ́ bàbá tángọ̀dù tó ń tọ́jú wa tó ń bùkún wa tó jẹ́ kájúmọ̀ ríra wa èébẹ̀ à. Sẹ̀mó winter lẹ́ ń gbọ́ yìí. European king rèé Sẹ̀mó winter. Ó pèlè ní kẹ́ríkẹ́. Abíọ́dún Benjamin Adébíyì. Bàbá lẹ́tọ́rà. Àwọn professor of music nìyẹn. Àwọn tó lè so orin donkóhun. Wọ́n lè fi trumpet ṣe ohunkóhun. Tọ́ ọ bá di bèrè àwọn yẹn fọ́n. Ẹ kú àbọ̀ sórí ètò I can see you. God bless you.
ẹ mọ̀ kú múlé lọ ẹ kú àdúródé o ẹ kú mọ́jáde ṣọwọ́ yá lẹ́tò ètò ní ṣọwọ́ yá èèbà. ọkàn ní orí mi èmi dúpẹ́ orí mi èmi dúpẹ́ ọlọ́run èmi. àjàgà olùdarí john orí mi ò ẹ kú àbọ̀ olùṣèyí ṣọ́fi sílẹ̀ mo rí yín o bùsáyọ̀ àpáta ọmọràn lẹ́kìtì mo kí yín orin tá a gbé wọlé lẹ́ẹ̀kan orin èkìtì láwé wọlé mo ní gbogbo wọn kọrin wọn ẹjẹ́ wa náà kọ èkìtì kákọ tiwa àbí ẹ tó fẹ́ gbọ́ ẹ̀yin tó yẹ pé ẹ̀ṣẹ̀ ń wọlé ní tẹ́ ẹ̀ gbọ́ wọ́n tún tún sóde babalóta ti ṣe studio láti gbé jáde o babalóta yìí náà ló ṣe é àkójáde látọ̀dọ̀ wa ni aṣẹ́bí ọmọ tuntun ẹ lè download ẹ lórí YouTube tẹ́ bá dẹ̀ fẹ́ kọ́pì a lè send ẹ̀ sórí fóònù yín wà láìtàláì ó kọjá dùkíáfù mọ̀ràn tì lé ó dà ego. ọ̀yá dé ṣùmọ́lẹ̀ nígbó dé ṣùmọ́lẹ̀ ìyá dé ṣùmọ́lẹ̀ èṣù coronavirus yẹn kí àtẹ̀mọ́lẹ̀ kò irú wọ́mú pàṣípò. èyí dé ṣùmọ́lẹ̀ àbámi yẹ́yá dé ṣùmọ́lẹ̀ ọ̀dà dé ṣùmọ́lẹ̀ àwẹ̀ ò dé ṣùmọ́lẹ̀ àbomi ọ̀yá dé ṣùmọ́lẹ̀ àrìntí dé ṣùmọ́lẹ̀ ìyá dé ṣùmọ́lẹ̀ ọ̀yẹ́ Sunday ọ̀yá dé ṣùmọ́lẹ̀ ẹ̀yá dé ṣùmọ́lẹ̀ ìdíyà dé ṣùmọ́lẹ̀. gbẹgbẹra ìdí àtẹ̀sùmọ́lẹ̀ ibikíbi tẹ́ ẹ bá wà ẹ̀tẹ̀sùmọ́lẹ̀ ogun coronavirus yẹn tiẹ̀ mọ́lẹ̀ ọ̀yá dé ṣùmọ́lẹ̀ ọba ti fẹ́ dé ṣùmọ́lẹ̀ àkọ́kọ́ pa Jésù dé ṣùmọ́lẹ̀ ọba fẹ́ dé ṣùmọ́lẹ̀ àpá ṣe rere dé ṣùmọ́lẹ̀ ọba fẹ́ dé ṣùmọ́lẹ̀ ìwádìí ọdún bí dé ṣùmọ́lẹ̀. Mọ̀bọ́láńlé Ògúndípẹ̀ Oyègbọ́lá FOO mórí yín o ẹ kú àbọ̀. Rose Ẹsẹ́kúmẹ́ I can see you Rose Ẹsẹ́kúmẹ́ Adékúnlé mo kẹ́yìn náà ẹ kú àbọ̀ èébàlà. mi ò rẹ̀lẹ̀ kẹ́kẹ́kẹ́ ìmọ̀ àgbọ̀ o. mo rántí ulé làkọ́lé eléyìí orin ulé ni orin ulé mo rántí ulé ra ìwọ́n náà bá jẹ́ kìtì màá túmọ̀ ẹ̀ fún ẹ àgàjà olùjáde jọ wọ́n ní àbí o Jésù èébà. ẹ̀nà ọ̀sọ́kè ọ̀nà mi méjì sókè mọ́ pẹ̀lú bísí o. ìrẹ̀lẹ̀ kẹ́kẹ́kẹ́ ìmọ̀ àgbọ̀ o. ìrẹ̀lẹ̀ kẹ́kẹ́kẹ́ yẹn agbọ́ ẹ máa gbọ́ mi gbogbo oríire wá látẹ̀kìtì ní o gbogbo wa lájọ máa pín ìwọ tó bá fẹ́ ń bẹ̀ náwó ẹ̀ sókè mo náwó mi méjèèjì sókè mo nípìn sí i. ìmọ̀lẹ́ èkìtì àjọ pínlẹ̀ ìmọ̀ yìí kété rábà tí ẹ̀yàn níbẹ̀ kẹ́ẹ̀nà ọ̀sọ́kè ọ̀nà ọ̀mì méjì sókè mọ́ pẹ̀lú pèsè o. ọ̀pẹ̀lúpin sórí ire ọ̀pẹ̀lúpin sórí ire èkìtì o. mo máa bá wọn nípìn sórí ire màá rí ìpín sórí ire èébà. sáyé ọba o ọ̀pẹ̀lúpin sáyé ọba. àní máa nípìn sáyé ọba nílùú Èkìtì lórílẹ̀‐èdè Amẹ́ríkà káàkiri àgbáláyé. sáyé ire ọ̀pẹ̀lúpin sáyé. mo máa nípìn sáyé ire èébà sáńdẹ̀rẹ̀ bòbòbò ẹ̀mí sọmílẹ̀ náà mọ̀ ń bọ̀. onílọ́dún o ẹgbẹ́ mi onílòrò. ẹ wò ó mo rí yín o níbi èjìdì náà bàbá o bàbá Ìbàdàn mo rí yín wọ́n ní Mr. D àkú àsìkò yìí o enjoy your program Mr. Olújọlá èjìdì náà ẹ kú ọjọ́ mẹ́ta ṣé àbí ẹ̀lẹ́wà mọ̀mí ń kọ́ àtàwọn àbúrò mi God bless you sir ẹ kú àbọ̀ sórí ètò ẹ wò ó small quick kan mo ní nọ́mbà tẹ́ ń wò lórí ìwòran yìí ẹ lè pè é wọlé lásìkò anytime a ní àwọn ìbéèrè a ní ìbéèrè sílẹ̀ tó yẹ pé tá a bá béèrè lọ́wọ́ yín ẹ máa mú nọ́mbà tó bá ti béèrè lọ́wọ́ yín tẹ́ bá ti gbà á ẹ̀bùn wà fún yín ibikíbi tẹ́ ẹ bá wà káàkiri àgbáláyé ẹ̀yin ẹ pè ó máa dọ́dọ̀ yín Rárá Sharif mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò àbúrò mi mẹ́sìkì Ṣówùmí mo rí ẹ wọ́n hákì àkáǹtì ẹ náà pẹ̀lẹ́ sọ́rí throughout bí ọ̀sẹ̀ méjì ó máa pọ́sẹ̀ méjì tó bá di lọ́la wọ́n hákì gbogbo àkáǹtì mi gbogbo báńkì àkáǹtì mi
gbogbo íńtánẹ́ẹ̀tì ni, gbogbo gmail ni, gbogbo ebay ni, gbogbo wish ni, gbogbo paypal ni, gbogbo fóònù gan kódà fóònù tá a máa ń lò àrímọ́ up to now. Ẹ máa ṣọ́ra yín ẹ dákun àwọn tán hákì àkáǹtì lóríṣiríṣi torí pé gbélé ẹ kò sówó àwọn èèyàn ráàyè jókòó ti kọ̀ǹpútà wọ́n dẹ̀ ń rí. Adébáyọ̀ Ṣómóyè mo rí yín o, ẹ kú àbọ̀ sórí ètò ṣáàbí àlẹ́ wa àṣàwọ̀ sẹ́yìn mo ní àyè wà fún yín nọ́mbà tẹ́ ń wò lórí ìwòran yìí ẹ pè nọ́mbà yìí o ẹ máa mú nọ́mbà àwa àfún yín ní béèrè tẹ́ ẹ bá ti gbà á wà láìtàláì ibikíbi tẹ́ ẹ bá wà a máa send ẹ̀bùn sí yín no matter how small láti fi appreciate yín náà ni pé ẹ̀bùn bá wà dáṣètò nọ́mbà náà ni 443-410-2427 ẹ̀yin tẹ́ ẹ wà lórí Instagram tẹ́ ẹ wà lórí Sami Agboola mo mọ̀ pé yìí máa rí nọ́mbà yẹn ẹ̀ tó ìpò ní Instagram lórí baba ló ń talẹ̀ wà nọ́mbà yẹn 443-410-2427 ẹ pè wá wọlé á béèrè lọ́wọ́ yín á béèrè lọ́wọ́ yín tẹ́ bá ti gbà á ibikíbi tẹ́ bá wà máa ṣípù ẹ̀mú yín fún yín wà láì tàláì yẹ́sìkẹ́ ẹ gbà. èmi lọ́mọ ẹlẹ́sọ̀ tó ti gbọ́dọ̀ ṣọ́nà ètò kan múlẹ̀ mọ́lúpà òjá ti jiná ìmọ̀ ọmọ ìṣẹ́gun láyọ̀ mi dédùn lé o. èrè wọ́wọ́wọ́ o Jésù ní màá sìn o. èrè wọ́wọ́wọ́ Jésù ní màá sìn o. èrè wọ́wọ́wọ́ o. Mercy tí ó wù mí ọmọ Ìgbò tó lè fẹ́ Yorùbá ó ní ẹ̀gbọ́n o may God punish them o ẹ kú ètò amen mo ṣàmì àdúrà mo gbé tó àdúrà mi wò ó wọ́n wo àkáǹtì tèmi náà ó máa pọ́sẹ̀ méjì lọ́la báyìí wọ́n wọ bákà káàtì wọ́n wọ ebay wọ́n wọ email wọ́n wọ paypal wọ́n wọ cash app wọ́n wọ wish wọ́n wọ insurance everything tọ́jà káàtì tó so mọ́ Bank of America náà wọ̀ up to now n ò rí nọ́mbà mi gbà up to bá a ṣe ń sọ̀rọ̀ yìí n ò rí nọ́mbà o ébà tó ẹ mọ̀ ṣọ́ra identity theft ní pọ̀ gbòòrò àti hack Facebook very easy very easy like easy pàtàkì. kí ọba mo rí re àtẹ ọdúnkọ bí àmọ́ kí ọba mo rí re àtẹ ọdúnkọ bí àmọ́ kí ọba mo rí re àtẹ ọdúnkọ bí àmọ́ kí ọba mo rí re àtẹ ọdúnkọ bí àmọ́ kí ọba mo rí re o àtẹ ọdúnkọ bí àmọ́ kí ọba mo rí re ìjójíjó ni mo bí àmọ́ kí ọba mo rí re ìjójíjó ni mo bí àmọ́ kí ọba mo rí re ìjójíjó ni mo bí àmọ́ kí ọba mo rí re ìjójíjó ni mo bí àmọ́ kí ọba mo rí re. Omore 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 ẹ̀jẹ̀ yíyẹ ni mo bí àmọ́ kí ọba mo rí re ẹ̀jẹ̀ yíyẹ ni mo bí àmọ́ kí ọba mo rí re bí ẹ̀jẹ̀ yíyẹ ni mo bí àmọ́ kí ọba mo rí re. Ó yà mí lẹ́nu pé mo tún làágùn nú èsì iná tá a kó bojú kẹ́ ẹ lè rí wa dáadáa ọmọ kọjá bìkíáfò nínú èsì mo tún làágùn ọkọjá bìkíáfò lánàá àmú ìtàn kékeré kan wá lánàá small ìtàn kan la mú wá lánàá mo sì wò wípé torí pé ọ́díò wa ò fi bẹ́ẹ̀ jáde gágara lánàá ó yẹ ká tún lè rí mú wá lónìí torí pé káwọn èèyàn wa kán lè gbọ́ ìjọyọ̀ wa pọ̀ rúùtù ọládé adéjùmọ̀ ọkọjá bìkíáfù ṣé èsèbí sẹ́lẹ̀ tí ń jó báyìí n ò sí ń bẹ́ o ẹ̀ mọ́ ní baba ló ń tálẹ̀ ń gbọ́lẹ̀ ń jó ń biṣẹ́ ayin gàgà Èdùmàrè fún mi ní mọ̀ní Èdùmàrè give me money Èdùmàrè give me money Mẹ́gàdé náà ló gbélé jáde ó ní orí ló ní ṣe ẹ̀dá òmò láròpin kédùmàrè kó fẹ́ mi ní mọ̀ní gbọ́ ó dà.
fún ọ níbi tí wọ́n wà nínú lockdown tá a wà yìí ṣọ́lọ́run gbà fún ọ ọlọ́run gbà fẹ́mi torí pé ó jẹ́ kí n wà láyé kí n wà láàyè ọ̀pọ̀ ló sàn jù mí lọ tí wọ́n ti lọ dànù tán ti bọ́jọ́ lọ èébà olúwa ní kí n máa bẹ kí n máa wà òun náà ló ní kí wọn náà máa bẹ kó máa wà tí dàsìkò yìí ṣọlọ́run gbà fún wọn náà bẹ́ẹ̀ pàlà síde gánà nínú ẹ̀mí mò ń bọ̀. onímọ̀ràn ní ayé mi ṣe lọ yìí o èmi tó. ọlọ́run ti gbà fún mi o èélè mo ní lánàá amútàn kékeré kan wá ìtàn náà lọ báyìí torí pé lánàá àwọn èèyàn ò ráàyè gbọ́ wa àmọ́ ohun tó ṣẹlẹ̀ sí ọ́díò wa ṣùgbọ́n mísíkì ń jáde ọ̀rọ̀ táwa ń sọ ni ò jáde ẹ̀yìn wọ́n lẹ́yìn tá a parí ètò awárè wò ó a rí i pé by mistake la gbé ọ́díò kan wálẹ̀ ó wá yanilẹ́nu pé ọ́díò òun ni ọ̀jẹ́ kẹ́ ẹ gbọ́ wa àábà. Fúnkẹ́ Thompson mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò ṣàlàáfíà lẹ́wà gbogbo ẹ̀yin èèyàn wa tẹ̀ ń wọlé mò ń kí ní kọ̀ọ̀kan o bàbá wa Samuel o alẹ́ mo rí yín ẹ kú àbọ̀ Màsíjí Ṣówùmí mo tún rí ẹ lẹ́gẹ̀ẹ́n mo rí ẹ tó tún ti wọlé sórí bàbá ló ń ta yẹ́sìkẹ̀. I can see you. Ẹ kú àbọ̀. Ṣọ́lọ́run ti gbà fún wọn náà. Ọlọ́run tó gbà fẹ́mi tó gbà fún wọn náà. Ijó ló kù mí kù tẹ́mi ọmọ jó. Dàbá tébé kóró. Ọlọ́run ti gbà fún mi. Èdùmàrè give me money. Látẹnu mẹ́gá náà lélẹ́yìí. Ẹ jẹ́ àjò díẹ̀ náà ń bọ̀. Lockdown yọ yà wá lẹ́nu bàbá wa Adébísí Adébáyọ̀ mo rẹ́yìn náà o bó o ní travelling yín ẹ kú àbọ̀ mọ́mí wa náà ń kọ́ God bless you sir Ebenezer Ọmọlé mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò ṣọwọ́ yẹ̀yàn lélẹ́yìí láti Dayo Agboola rédíò TV mo rí bẹ́ẹ̀ ṣe wọlé God bless you just checking on everybody kọ́lọ́run ọba ó ṣọ́ wa ébà. Mo ní nọ́mbà tó wà lójú ìwòran yín yìí ẹ lè pè wá kẹ́ ẹ béèrè kẹ́ ẹ jẹ̀bùn tẹ́ ẹ bá ti béèrè tẹ́ ẹ bá ti gbà ẹ jẹ̀bùnú ẹ̀yin o ẹ pè wá sórí nọ́mbà tẹ́ ń wò lórí ìwòran yín yẹ́sìkẹ́lẹ́bẹ̀.
Daniel Thompson wọ́n ní ṣé wọ́n yá o àdúpẹ́ lọ́wọ́ Jésù fún àánú àti ààbò rẹ̀ lórí wa o. Ebenezer Mọ́lẹ̀ wọ́n ní well done my brother ẹ wo ẹ ṣeun inú mi ń dùn bẹ́ẹ̀ ṣe ń pè wọlé. I can really enjoy it mo appreciate ẹ. Ẹ wo mo ní àyè wà o àyè wà fún wa ẹjẹ́ àpè wọlé ọ̀dà pé ẹnìkan ti ń pè ń bọ̀ àwọn kan ti ń pè wọlé wọ́n fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ wa. Fún mi ní ìṣẹ́jú kan ìṣẹ́jú àyá ìṣẹ́jú kónkóló ayò ẹ mọ̀ káàsán o. Hello ẹ káàsán sẹ́ o. Orí ètò ṣọ́wọ́n yálẹ̀ wọlé sí ẹ dákun ta ní ń bá wa sọ̀rọ̀ ń bolẹ̀ tí ń bá wa sọ̀rọ̀. Ọláìdé ló máa ń sọ̀rọ̀ láti Baltimore. Ìyá ẹ káàbọ̀ bóun náà ṣe ń kíni nípa kòró ẹ mọ̀ kú kòró yìí o. Káàkiri ni ẹ kú kòró ìwà pọ̀ náà adájú lórí wa. Àmì o. Àníríjà kòró o. Àmì o ẹ stay safe o. Kò ní bá wa o. Àmì o. Ṣé ẹ fẹ́ mú nọ́mbà kẹ́ ẹ jẹ̀bùn? Ẹ mọ̀ jẹ́ ká fi. Ok. Ẹ jẹ́ ká fi ìpàwé wa. Ok ẹ̀yin ọ̀fẹ́ mú nọ́mbà ti yín ọ̀dà ẹ ṣeun. Káàkiri happy láti wọ́n gbé ìmọ̀tò òkú. Ok o. Olúwa ṣeun. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá wa sí. Olúwa ṣeun. Ẹ ṣeun God bless you. Ó dàbọ̀. Ọmọlára Sàlámì mo rẹ́yìn náà tẹ́ ẹ wọlé o. God bless you bẹ́ẹ̀ ṣe wọlé òun Ọlọ́run ó máa wà pẹ̀lú yín. Ẹ̀yin mo ní àyè wà láti béèrè kẹ́ ẹ jẹ̀bùn. Ẹ pè wọlé nọ́mbà tẹ́ pè wọlé náà ní 443-410-2427 443-410-2427. Èébà gbóhùn sókè mẹ́ga 99. Èdùmàrè fún mi ní mọ̀ni. Èdùmàrè fún mi ní mọ̀ni o. Kọ́lọ́run ọba ó bèmí gan mọ̀ ní kí n rówó mi ṣe wúre ábà. Ẹ̀dá ò láròpin o. Torí pé orí ló ní ṣe ẹ̀dá ọmọ láròpin. Kédùmarè ó tètè fún mi mọ̀ ní kankan kọ́yá èébà. Ọlọ́run ṣàánú fún mi o. Jọjọ mi sì fẹ́rẹ́. Gẹ́gẹ́ bí ọgbàánu rẹ̀ bàbá. Ìrè kọjá mi nù kúrò. Wà mí láwẹ̀ mọ́ o. Kúrò nínú àṣedédé mi. Bí o sì mẹ́mi nù pátápátá. Kúrò nínú ẹ̀ṣẹ̀ mi. Ọ̀jẹ̀ wọ́ọ̀rẹ́ kọjá mi o. Ọ̀jẹ̀ wọ́ọ̀rẹ́ kọjá mi. Nígbà gbogbo lẹ́sẹ̀ mi pẹ̀lú wọ́n nínú. Ìwọ nìkan dá ni mo jà sí o. Bóyá bàbá dáríjì mi. Dáríjì mi kò pèsè owó fún mi. Bàbá dáríjì mi. Dáríjì mi kò pèsè owó fún mi. Èdùmàrè fún mi ní mọ̀ ní. Èdùmàrè fún mi ní mọ̀. Lọ́la o. Orí lórí ṣe. Ṣé borí ló ní ṣe ẹ̀dá ò láròpin àtọ́làtọ̀. Orí ló ní ṣe ẹ̀dá ò láròpin. Gbogbo tá à ń sọ náà gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáláyé. Lórí owó ni ọ̀rọ̀ gbogbo. Lórí owó ni lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Lórí owó ni ọ̀rọ̀ gbogbo. Lórí owó ni ohun tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáláyé. Lórí owó ni ọ̀rọ̀ gbogbo. Lórí owó ni coronavirus gan náà ń kọ́. Lórí owó ni ọ̀rọ̀ gbogbo. Lórí owó ni Ẹni tá rò pé kò jẹ́ kankan mọ́ o. àwa ti mọ̀ bẹ́ẹ̀. Ẹ wò ó. Ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Tí wọ́n gbé ohun tí a mọ̀ sí 4G jáde. 4G yìí òun náà fi ń mọ́nítọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan káàkiri. Òun lẹ̀ ń lò gẹ́gẹ́ bí láti fi kó àwọn nǹkan wọlé. Ìtùnú kọ́dá olú mo rí yín o ẹ kú àbọ̀.
ṣọwọ́ yá lélẹ́yìí láti Dayo Agboola rédíò TV. Ẹ wò ó Baltimore la fi kalẹ̀ sí o nípínlẹ̀ tó jẹ́ Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Bẹ́ẹ̀ bá ń wò wá lórí Instagram ẹ kú àbọ̀. Ó lórí àwọn Facebook pages ilẹ̀ tí wò wá ẹ kú àbọ̀. Ó dẹ̀ jẹ́ pé lórí YouTube náà ní ẹ kú àbọ̀. Àní nọ́mbà tẹ́ ẹ lè pè wọlé sí tàbí béèrè táyé jẹ̀bùn òun náà nìyẹn lórí ìwòran yín o. 443-410-2427 443-410-2427 ẹ̀yin ẹ pè wá wọlé ká béèrè lọ́wọ́ yín ká ẹ jẹ̀bùn lábá ṣìpù ẹ̀bùn yín sí yín àbí anywhere tẹ́ ẹ bá wà káàkiri àgbáláyé ẹ máa rí gbà. As I was saying, mo ní nígbà tí nǹkan kan wà tán ń pè ní 4G tó jáde gbà ń orílẹ̀-èdè kan tó já lágbára orílẹ̀-èdè yìí náà rólù ẹ̀ jáde àwọn náà ní agbára lórí ẹ̀ wọ́n bá gbé jáde o ló bá di wípé àwọn náà dolówó $100 million náà ni wọ́n rólù jáde lórí 5G lórí 4G ìyẹn ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn orílẹ̀-èdè kan ló sì wà ní ìjáàjì ẹ̀ orílẹ̀-èdè yìí ṣe di world power nìyẹn ẹ̀yà àmọ̀ nǹkan tó ń world power tán bá sọ fún ọ pé kó o mọ̀ jagun nílùú rẹ tọ́ ọ bá jagun wọ́n fàyà rẹ wọ́n sọ fún ẹ páwọn ò fún ọ ní nǹkan tán bá sọ fún ọ pé kó o mọ̀ build nuclear weapon tó bá build ẹ̀ wọ́n kọjú ìjà sí ọ tán bá sọ fún ọ pé àwọn èèyàn gbọ́dọ̀ jáde nílùú ẹ tán bá jáde wọ́n kọjú ìjà sí ọ tán bá sọ fún ẹ pé nìkan ń dà ìlú rẹ rú tó o sì túnṣe wọ́n lè wọlé kán ṣe bẹ́ẹ̀ orílẹ̀-èdè ní agbára wọ́n bẹ̀rẹ̀ sí ní rúùlù ayé nígbò ó di àsìkò kan wọ́n wá wò pé 4G yóò tó o ẹ̀jẹ̀ á ṣe 5G pé 5G yìí 5G rẹ̀ rèé times 20 iṣẹ́ tí 4G ń ṣe ní 5G orílẹ̀-èdè tó bá sì máa gbà á $500 billion tó máa wọlé sápò wọn. Orílẹ̀-èdè tó ti gba 4G ló wá ní òun fẹ́ àfẹ́ gba ti 5G yìí o. Orílẹ̀-èdè mìíràn ló pé àwọn pọ̀ wọ́n jẹ́ bíi ìlọ́po mẹ́rin orílẹ̀-èdè tó gba 4G yìí. Wọ́n bẹ̀rẹ̀ sí build ẹ̀ ṣùgbọ́n orílẹ̀-èdè tó gba 4G ní bábàdà láyé àdúgbò ẹ̀rọ òlu ẹ̀. Ṣùgbọ́n gbà tí nǹkan yí orílẹ̀-èdè tó fẹ̀ yìí tó pọ̀ yìí wọ́n ti róòlù 5G jáde lọ́wọ́lọ́wọ́ yìí o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ lo Zoom ẹ̀yin tẹ́ ẹ wà lórí Zoom tẹ́ ẹ wà lórí kinní ẹ̀yin tẹ́ ẹ wà lórí Facebook ẹ̀yin tẹ́ ẹ wà lórí Instagram ẹ̀yin tẹ́ ẹ wà lórí WhatsApp ẹ wò ó ọ̀pọ̀lọpọ̀ dátà wa ló ti wà routed to China bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ China wa àròkínà pé dátà wa ó ti wà routed to China torí pé China wọ́n ti host 5G o ẹ̀ ń lo Zoom tẹ́ ń lò ní Pèrìndó Zoom tẹ́ ń lò ní Fẹ́ọ̀dàn Zoom tẹ́ ń lò ní Jẹ̀bú Òde Zoom tẹ́ ń lò ní Kánò èyí tẹ́ ń lò ní Mọ́kúá yóò kọ́kọ́ rè é balẹ̀ ní China kó tó di pé ọdọ́tọ̀ ẹ̀yìn tẹ́ ẹ̀ràn sí ọ ti yà yín lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ nẹ́tíwọ́ọ̀kì tẹ́ ń lò yóò kọ́kọ́ balẹ̀ ní China kó tó di pé yóò dọ́dọ̀ ẹ̀ tẹ́ pè sí ayò bó ṣe jẹ́nu ọ̀pọ̀lọpọ̀ wá wò pé kí ló ṣẹlẹ̀ nílé ayé ọkọ̀ jẹ́ àbí kíáfù ọkọ̀ jẹ́ àbí tẹ́ rò sí coronavirus lẹ́sìn rí tá à ń pè èmi ń wé lẹ́yìn coronavirus torí wípé ìjà táwọn orílẹ̀-èdè fẹ́ jà báyìí kì í ṣe ìjà oníbọn o kì í ṣe ìjà oníbúlẹ́ẹ̀tì kì í ṣe ìjà onítáǹkì ìjà data breach ni ẹnìkan jókòó nù ilé ẹ̀ yóò gbé dúróònù yóò bẹ̀rẹ̀ sí ní fly ẹ̀ dúróònù ó lọ sí Kano yóò lọ sí Kangi ẹ mọ̀ pé data kan náà encrypt kí dúróònù ó tó fò ó dẹ̀ ní nǹkan kan tó ń bá a ṣiṣẹ́ ara 4G ń gbà nù ṣùgbọ́n ẹ tó ní 5G lọ́wọ́ nísìnyí times 20 nǹkan tí yẹn ń ṣe ni ìjọ̀gbọ́n bẹ́ẹ̀ lù ú ogun bẹ́ẹ̀ lù ú ẹ dẹ́kun ẹ jẹ́ gbìyànjú ká stay safe o tábà ní òjókòó lé
torí àwọn kan ò tí ì rí proof pé coronavirus gan ló ń pààyàn lọ́ba ní òjókòó lé àwọn kan sọ fún wa pé nọ́mbà ti tan rè yẹn wọ́n lè tán lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ àwọn náà bára kó àwọn náà ń kó ẹ wo oríṣiríṣi tíọ́rì ló wà ṣùgbọ́n ohun tẹ́mi yà fẹ́ sọ fáwọn èèyàn ni pé ẹ gbìyànjú ẹ try àti stay safe mo sọ ìtàn kan ní bí ọ̀sẹ̀ méjì tó kọjá mo ní nílùú kan lórílẹ̀‐èdè kan tá a mọ̀ sí Kuwait ẹ̀rú ìtọ́ládé adéjùmọ̀ bó ti rí yín o lórí babalóta ẹ̀kànsí ìlú mo ní lórílẹ̀‐èdè kan tá a mọ̀ sí Kuwait ẹ lè lọ wo orí íńtánẹ́ẹ̀tì kẹrin kà ń bẹ̀ ó wà ń bẹ̀ ẹ lè lọ wo orí Google kẹrin kà ń bẹ̀ ó wà ń bẹ̀ lórílẹ̀‐èdè yẹn wọ́n pè ní Kuwait ní kí lọ́dún yìí náà ọdún yìí ó dẹ̀ sálọ wọ́n sálọ don't run away ọdún yìí mo fẹ́ rántí ọdún ni o kẹ́ ẹ lè mọ̀ yìí pé it is the truth bí ọgọ́rùn-ún ọdún that is ọgọ́rùn-ún mélòó lọ́gọ́rùn-ún ọgọ́rùn-ún is 500 1000 1000 kọ́ o 100 years ago bí 100 years ago ni wọ́n sọ pé close door kódà wọ́n ṣe fíìmù ẹ̀ gan close door tilẹ̀kùn ẹ gbélẹ̀kùn ẹ tì wọ́n ní àrùn kan àrùn yẹn ló kọlù wọ́n lórílẹ̀‐èdè yẹn ó kọlù wọ́n lórílẹ̀‐èdè Kuwaiti wọ́n wá ní káwọn èèyàn ó jókòó lé o káwọn èèyàn ó fìdí mọ́lé ká má jáde síta wọ́n láwọn oníṣòwò kọ̀ọ̀kan tí wọ́n gbìyànjú àti rìnrìn àjò lọ tí wọ́n lọ sí Ghana India tí wọ́n lọ sáwọn ìlú kọ̀ọ̀kan àwọn nìkan lọ́lọ́run mọ̀ yọ àwọn nìkan ní òkú wọ́n ní 80% population Kuwait gbà wọn tán wà nílùú eléyìí tá à ń sọ yìí 80% wọn ló kú dànù àwọn kọ̀ọ̀kan sá lọ sí ìlú tó wà nítòsí káwọn yẹn wọn rí kú wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wọn tí wọ́n jáde tí wọ́n tírábùlù lọ ńgbọ̀n fi máa padà dé gbogbo fámìlì kì wọ́n ti kú fámìlì wọ́n ti kú dànù wọ́n ní ọwọ́ ọ̀ṣẹlẹ̀ o pé nídìílé kan tó yẹ pé àwọn òkú ò nílùú yẹn wọ́n sì kú wọ́n ní kí ló fà á ni pé wọ́n jókòó kalẹ̀ sílé wọn jáde wọ́n wá ní bàbá tó jó lórí ilé yìí ó ní ọmọkùnrin ẹ̀ yìí ó wá fẹ́ obìnrin kan tó jẹ́ ará ìlú yìí náà tí ìyá àti fómílìkì rẹ̀ náà ń bẹ láàrin ìlú wọ́n ní táìmù tán ní kéèyàn mọ́ rìn ní títì kéèyàn mọ́ rìn ta wọ́n tilẹ̀kùn wọn o wọ́n ti obìnrin náà mọ́lé pẹ̀lú gbogbo wọn yọ jáde obìnrin wá ń wo tẹlifíṣàn wọ́n rí báwọn èèyàn yẹn kú dànù sí títì ẹlòmíì tó bá bọ́ta tó bá wọlé á kó àìsàn yìí bá àwọn aráalé gbogbo wọn náà á tún kú dànù wọ́n ní obìnrin wá wò pé òun fẹ́ lọ wo àlàáfíà ìyá àti bàbá òun àtàwọn àbúrò òun o pé ibi tán ní kò ń dúró sí yìí òun ò láìkí rẹ torí pé kò sẹ́bí òun bẹ́ẹ̀ bó o wá ní àwọn ẹbí òun wà níbi tán wà ẹ rántí pé láyé ìgbà òun mísàmísàn díẹ̀díẹ̀ náà ló wà tẹlifóònù tó pọ̀ tẹlifóònù tí ń bẹ kò tí ì pọ̀ dáadáa ṣé bí èbá tiẹ̀ pé àwọn fómílìkì rẹ̀ arábìnrin wa sọ fún wọn pé ẹ dákun ẹ fún mi ní bíi wákàtí méjì mo fẹ́ rèé wo àwọn bàá mi ń rèé wo àwọn màá mi ń rèé wo àwọn àbúrò mi mo fẹ́ rèé wò bí wọ́n ṣe ń ṣe bóyá wà lálàáfíà àwọn ẹbí tó fẹ́ yìí wọ́n wá sọ fún pé fábàdà ò lè lọ o ìbúwọ̀ náà ń wo orí mísàmísàn òun wò rí tẹlifíṣàn orí bí àwọn èèyàn yẹn kú dànù ẹni tó bá ti bọ́ ta tó bá ti fara kó àìsàn yìí orí bọ́ yẹn kú àwọn ò ní jẹ́ ọ lọ o ó ṣàdìjà ó di rẹ́kẹrẹ́kẹ́ ó di kíní àwọn ẹ̀yà ní ọ̀n ní yóò lọ wọ́n tilẹ̀kùn wọn ní there is no going
ọ̀ ní lọ́bì kankan you are not a goat you are not a goat yes you are not a goat wọ́n ní you are not a goat ò ní lọ ló ń jẹ́ bẹ́ẹ̀ gbò di bí ọjọ́ kẹta arábìnrin yìí ọmọ arábìnrin kí àmì sọ̀rọ̀ nípa rẹ̀ yìí lùgbàyẹ ló wá mú okùn ó jù ú látọjú wíńdò ó fi kọ́ nǹkan kan nígbà tí ó rí tí àwọn ẹyẹ tí wọ́n ti sùn ó wá yọ gọ́lọ́gọ́lọ́ ó pọ̀ mìrìnmìrìn ó jáde ó gbójú wíńdò yẹn jáde ẹnìkan lára àwọn tó wà nínú ilé kò rí arábìnrin yìí nígbà tó jáde ṣùgbọ́n ó rí pé wíńdò ló wá sílẹ̀ yìí eléyà ṣeéṣe mi yóò Lovelyn Kányìnsọ́lá Akin mórí yín o ẹ kú àbọ̀ ṣé àbí àlẹ́ wà orí ètò Ṣọ́wọ́nyálẹ́wà láti Dayo Agboola rédíò TV mo ní ẹ lè pè wọlé nọ́mbà tó wà lójú ìwòran yìí 443410247 ẹ máa láǹfààní láti béèrè láti jẹ̀bùn tá ẹ bá ti béèrè lọ́wọ́ yín tá ẹ bá ti gbà á ẹ jẹ̀bùn náà nìyẹn ibikíbi tẹ́ ẹ bá wà káàkiri àgbálá ayé a máa sẹ́ndì ẹ̀bùn yín sí yín yes believe it yes like that bóyá jẹ́ nìyẹn. mo ní ẹnìkan wá rí i pé arábìnrin yìí ti gba ojú wíńdò ó ti gbojú fèrèsé ó ti gbabẹ̀ jáde àwọn èèyàn pè wá wọlé ẹ̀yẹn pè wá sí nọ́mbà jẹ́ pé pípè tẹ́ ń pè wọlé yìí ẹ pè sí nọ́mbà 443410247 ìyẹn lẹ lè pè wọlé tẹ̀bí lè jẹ̀bùn ṣùgbọ́n the other number tẹ́ ń pè òun àbàlàbà súndèrè o àwa ò ní rìlíìsì nọ́mbà yẹn nísìnyí yes kẹ̀ mo ní nígbà tí ẹnìkan rí pé wọ́n rí wíńdò ní ṣíṣí wọ́n rí fèrèsé ní ṣíṣí ẹnìyẹn wá gbé ta pé ìmọ̀gbà kẹ́ ẹ gbà wá what can fà á ẹ̀yin èèyàn wa ẹnìkan ti ṣí wíńdò lẹ̀ o ẹnìkan ti ṣí wíńdò lẹ̀ o ìtùnú kọ́dà olú mórí yín olúníyìn fọlárìn múrẹ́yìn náà ẹ kú àbọ̀ Ruth Ọláìdé Adéjùmọ̀ wọ́n ní ìyẹn ló mú kí ọmọ bàbá road safety ó fi ìlú Èkó sílẹ̀ lọ sí Èkìtì tí bàbá rẹ̀ fi sọ pé kò gbọ́dọ̀ wọ mọ́tò òun kò dẹ̀ gbọ́dọ̀ wọ ilé bóyá jẹ́nu ìgbọràn sàn ju ẹbọ rúrú lọ obedience is better than sacrifice mo sì ń bọ̀ lórí ọmọ bàbá Èkìtì mo ń bọ̀ lórí rẹ kó tó di pé lóòótọ́ lọ tí táìmù wa bá ṣe n ó gbé ọmọ Èkìtì ń bẹ̀ wọ́n á fi béèrè lọ́wọ́ àwọn èèyàn tá a bá dẹ̀ lè gbé lónìí bóyá ọ̀la á gbé ẹ jẹ́ ń sáré wakọ̀ ìtẹ̀lé ìsọ̀kalẹ̀ mo ní ìtẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní orílẹ̀-èdè Kuwait o ọdún tó dẹ̀ ṣẹlẹ̀ gan ni 1831 ó dàbí igba ọdún sẹ́yìn 200 years ago 1831 wọ́n ní àìsàn yẹn náà ń pè ní kọ́lẹ́rà epidemic ni kọ́lẹ́rà epidemic ni wọ́n ní Mr. Olúníyì Fọlárìn is watching from Ìbàdàn ó dá o ẹ ṣeun o Mr. Olúníyì Fọlárìn God bless you. mo ní nígbà tí arábìnrin yìí tó jáde tán àwọn fómílìkì tó jẹ́ fómílìkì ọkọ rẹ̀ yìí wọ́n wá rí i pé arábìnrin yìí mọ̀ ti gbójú wíńdò jáde wọ́n múlẹ̀kùn wọ́n gbé tì gbòòsà wọ́n mú kọ́kọ́rọ́ wọ́n lọ síbẹ̀ gbòòsà ọwọ́ dàbí ìgbà tí Noah tó ṣẹlẹ̀ ń gbà tójú òun rọ̀ táwọn èèyàn wá lọ pé Noah sọ́ọ̀mọ̀ mí ni àwọn kan ń pè o àwọn kan ń pè ẹ jẹ́ á gbé ìpè àwọn tí wọ́n ń pè yìí ẹ dákun ìṣẹ́jú kan. hello bàbá sọ́wọ́. ẹ kú àbọ̀ o ẹ dákun ta ló ń sọ̀rọ̀ o. ìyá àfihàn olùkọ́ Ọláìdé wọ́n tó dẹ̀bùn ní ẹ sọ fún. ẹ fẹ́ gbẹ̀bùn. bẹ́ẹ̀ ni. ọ̀dà o nọ́mbà wà láti 1 to 15 ẹ mú 1 to 15 ẹ já mi lè tẹ́ ẹ fẹ́ ń bẹ̀. Number 3. Wọ́n ní ìpínlẹ̀ mélòó la ní lórílẹ̀‐èdè Nàìjíríà? 36. Ẹ̀sán Yorùbá ìpínlẹ̀ mélòó la ní lórílẹ̀‐èdè Nàìjíríà? 16. 16. Bẹ́ẹ̀ ni. Ẹgbàá.
a ó fún yín lẹ́bùn yín ẹ ti jẹ 3,000 naira. Ṣé ká sẹ́ndì àbíká stop? bójá amẹ́ríkà ìbéèrè kan fẹ́ nìkan ni bójá amẹ́ríkà lẹ́wà á bá yín convert ẹ̀ sówó amẹ́ríkà yín ó jẹ́ bí wá bí $8 bí. èyí tó jẹ́ nu 3,000 lẹ́jẹ́ ẹ ṣeun ó dàbọ̀. Ẹ ṣe ilé ẹsẹ̀ àmì o ẹ ṣeun ó dàbọ̀. ẹ dákun ẹ̀yẹ èèyàn wa àǹfààní wà fún yín o láti jẹ̀bùn ti yín o ẹ̀bùn sì wà ńlẹ̀ rẹ́kẹ́rẹ́kẹ́ ẹ̀bùn bẹ́ ńlẹ̀ ẹ̀yin ẹ pè kẹ́ ẹ béèrè tẹ́ ẹ bá ti béèrè tẹ́ ẹ bá ti gbà á ẹ jẹ̀bùn. àwọn ìbéèrè yẹn náà simple kákan fi ọpọlọ wa wò ní ká fi wo nǹkan tọpọlọ wa ó ṣe. mo sọ pé ibikíbi tẹ́ ẹ bá wà owó yín ó débẹ̀ a máa convert ẹ̀ sírú owó tẹ́ ẹ ń lò ládùúgbò bí tẹ́ ẹ wà ní accent ẹ̀ bójá amẹ́ríkà lẹ́wà ẹ̀dínmẹ̀yẹ tó jẹ́ bójá nàìjíríà ní ẹ̀dínmẹ̀yẹ tó jẹ́ bójá china lẹ́wà ní bójá ghana ní bójá republic of benin ní bójá south africa ní ẹ̀yin ẹ̀dá àti sán owó yín ọ̀dọ́dọ̀ yín believe me ó lè rí mọ́jọ owó tí yín ó lè jẹ́ ẹ̀bùn mi. like I was saying mo ní arábìnrin yìí ó gbójú wíńdò jáde o bó dẹ̀ jẹ́ jáde àwọn ẹbí tó wà lọ́dọ̀ rẹ̀ yìí wọ́n bá gbé lẹ́kùn tì wọ́n ní kò ní wọlé mọ́ lọ́ bá lọ lórí èèwọ̀ bàbá àtìyá rẹ̀ ńgbà tí ó débẹ̀ bàbá ti kú ìyá ti kú àbúrò ti kú ẹ̀gbọ́n ti kú gbogbo àwọn tí ń bẹ ńlé wọn pátápátá ló ti kú torí pé ẹnìkan jáde nù wọn ó rèé ra nǹkan ó wá sá padà wọlé padà ṣùgbọ́n ó kó àìsàn yẹn wọlé gbogbo wọn kú síbẹ̀ bámú ló bá padà lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní kanlẹ̀kùn òun fẹ́ wọlé àwọn yẹn yọjú wọn rí pé òun ni wọ́n ní fábàdà pé kò sáàyè láti wọlé ẹlòmíì tó ń pè ó ẹ jẹ́ ká wo ẹ tó ń pè wá ẹ ó dọ̀. hello. hello sir. ẹ mọ̀mọ́ káàsán o ok alẹ́ lẹ́yìn wà ọ̀sán làwọn wà ok ẹ dákun kí lorúkọ yín níbo lẹ́dẹ̀ tí ń pè wá o. orúkọ mi ni olúníyì fọlárìn mo ń pè ní láti nàìjíríà. olúníyì fọlárìn láti orílẹ̀-èdè nàìjíríà ẹ kú àbọ̀ ṣáláàfíà lẹ́wà. àdúpọ̀ lọ́dọ̀ ọlọ́run. ẹ dákun ẹ bá a mú nọ́mbà kan ká béèrè lọ́wọ́ yín bóyá ẹlẹ́bùn tẹ́ ẹ lè jẹ. mo mú nọ́mbà keje. nọ́mbà 7 tó jẹ́ nọ́mbà keje ọ̀dà ò ń bọ̀ ṣẹ́jú kan mo fẹ́ tíkì nọ́mbà tán ti mú tẹ́lẹ̀ so that kò ní sẹ́ni tó tún máa mú mọ́ ń bọ̀ ẹ fún mi ṣẹ́jú àyá kékeré kan ń bọ̀ nọ́mbà keje ní kẹ́ ẹ parí òwe yìí o wọ́n ní ọmọ tó ní ìyá wọn ò ní sùn. òun náà ò ní fojú kan oorun. ọmọ tó ní ìyá wọn ò ní sùn. òun náà ò ní lójú oorun. òun náà ò ní fojú kan oorun ẹ gbà ẹ pàtẹ́wọ́ fúnra yín. yes ẹ sẹ́ndì àkáǹtì tèlí yín ẹ sẹ́ndì ẹ̀ sórí nọ́mbà tẹ́ ẹ pè sí yìí ẹ sẹ́ndì ẹ̀ orí mẹ́sẹ̀gì ni o tẹ́ ẹ bá sẹ́ndì ẹ̀ sí WhatsApp àní rí ẹ sẹ́ndì ẹ̀ sórí mẹ́sẹ̀gì kẹ́ ẹ fi orúkọ yín sí olúníyì fọlárìn ẹ ti jẹ ẹ̀bùn 3,000 naira ẹ jẹ 3,000 naira ẹ ṣeun àmì o ẹ ṣeun ó dàbọ̀. bó ṣe rí nìyẹn o ẹ̀yin èèyàn wa ó ti dèèyàn méjì tán ti pè báyìí tí wọ́n ti jẹ ẹ̀bùn wa ẹ̀yin náà ẹ gbìyànjú ẹ̀bùn ń bẹ ńlẹ̀ mo níbikíbi tí ẹ bá wà ẹ máa jẹ ẹ̀bùn yín ẹ máa jẹ ẹ̀bùn yín ibikíbi tí ẹ bá wà ẹ máa jẹ ẹ̀bùn yín ẹ pè wá wọlé yes sítórí tí mò ń sọ lọ ni arábìnrin yìí bá dẹnu ọ̀nà ló bá bẹ̀rẹ̀ sí ní gbálẹ̀kùn o lọ gbàgbàgbàgbà kàn ó tí ó lù fún ọmọdé lóhùn o wọ́n ní kó padà ibi tó ti ń bọ̀ ńgbà wọn lọ́wọ́ sọ fún wọn pé ibi tó ti ń bọ̀ o àwọn tí ń bẹ ń bẹ̀ wọ́n ti kú wọ́n ti ta tẹ́rù ń pa á pé wọ́n wá sọ fún pé wẹ́ẹ́ àwọn ò lè ṣílẹ̀kùn fún ọ o torí pé ìgbọràn sàn ju ẹbọ rúrú lọ bó sọ fún yín pé kíní ìṣẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè Kuwait
ní 1831 tẹ́ ẹ bá lọ sórí Google ẹ̀yẹn tẹ the closed door ẹ máa rí tàn yẹn ń bẹ̀ kí pé bóyá àwa lárò sọ ìtàn tó ṣẹlẹ̀ ní ẹ̀wọ́n náà làwọn sọ fúnra wa pé ẹ dákun ẹ jẹ́ káwa náà dúró lé stay at home mo dẹ̀ gbọ́ pé wọ́n ti fẹ́ ṣí ìjọba ní orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ní ó dà pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní rìn báyìí kọ́lọ̀ wọn bá wọn máa ṣọ́ wa o ìwọ tó bá pọn dandan fún ọ kó jáde ní kó jáde o tí ó bá pọn dandan dákun dúró lé especially àwa dúdú wọ́n tó bá dùn pé aláwọ̀ dúdú ni ọ́ tó bá pọn dandan kó jáde ni ọ jáde tí ò bá rí bẹ́ẹ̀ dákun fìdímọ́lé jókòó lé ẹyin tá a bá dá mọ̀ fà á lọ àní tètè kúrò lórí ètò lónìí mo fẹ́ káwọn èèyàn bíi méjì ó pè sí ká tó di pé aráàlú ẹ̀ ọ̀pù kéèyàn bíi méjì ó pè sí Babátúndé Bánjọ mo rẹ́yìn náà o mo rí bẹ́ẹ̀ wọ́n wọlé ẹ̀kú àbọ̀ ṣáàfíà lẹ́wà mo ní àwọn èèyàn méjì ti pé wọ́n ti jẹ́ ẹ̀bùn 3,000 ọmọ àmúṣeré Jésù gbà mí Benjamin mo rẹ́yìn náà o mo láwọn èèyàn méjì ti pé wọ́n ti jẹ́ ẹ̀bùn 3,000 naira ẹ̀yin náà ẹ pè wọlé ẹ̀bùn wà nílẹ̀ fún yín ẹ pè wọlé tẹ́ ẹ bá ti gẹ́ẹ̀tì ánsà wa kẹ́yìn náà ó gbẹ̀bùn yín ni o mo ní bìkíbi tẹ́ ẹ bá ti pé ẹ̀bùn wà fún yín láti jẹ yẹ́sìkẹ́ à ń ṣe yẹn jáde ní ọ̀sẹ̀ tá a wà yìí torí pé fìdímọ́lé táwọn èèyàn ń ṣe ní káàkiri àgbálá ayé àníkágbé káwa náà ṣe tu ọ̀nà tá a lè gbà ran àwọn èèyàn lọ́wọ́ ni no matter how small ẹ bá àgbẹ̀ gbà bẹ́ẹ̀ yẹ́sìkẹ́ just stay at home and checking on you bébà. Bàbá mi tó ti yẹ lẹ́sẹ̀, ọlọ́wọ́n lẹ́fẹ̀ẹ́ mi sí alẹ́nu o, kò ní sunkún mọ́. Wàhálà ní ayọ̀. Kò ní banújẹ́ mọ́. Wàhálà ní ayọ̀. Kò ní sọ̀mọ̀ mọ́. Wàhálà ní ayọ̀. Ayọ̀ o, inú rẹ̀ á dùn. Bóyá olólólólóló lòdò. Ẹlẹ́rìn ayọ̀ ti dé. Sọ́mọ lòun aláyé ẹ. Olúwa lòun ti pèsè ọmọ fún ẹ. Ṣéṣẹ́ lòun wá. Olólólólólólóló àní rúdù báyìí lọ lórí ètò wa lónìí ẹ tún jọyìn wa lọ́la lórí ètò wa ètò yìí nìṣọ́wọ́ yá kẹ́ ẹ lè ní àǹfààní láti pè wọlé kẹ́ ẹ jẹ̀bùn àǹfààní máa wà fún yín láti pè wá wọlé kẹ́ ẹ dẹ̀ jẹ ẹ̀bùn ẹ jọyìn wa lórí ètò wa ètò yìí nìṣọ́wọ́ yá lọ́la ojú tẹ́ fi ń wò mí yẹn ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di àwa lámọ̀ wá éèbà ẹ̀yin náà lámọ̀ bá yẹ́sìkẹ́ ire ló máa jẹ́ tiwa coronavirus kò ní nǹkan kan ṣe lórí wa o iyì ọpẹ́ òun náà lámọ̀ mú wá bólúwa lólólólólólólò gẹ́gẹ́ gbàdá wọn máa pàdé lọ́la àṣẹ ó dàbọ̀ bye bye. Oya tún wá gbọ́. Ẹnikẹ́ni tó bomi dé fúrúgbìn o, tó bomi dé fúrúgbìn tó ń lọ. Àbàyọ̀ padà wálé. Éèpà Ó wálé pẹ̀lú ayọ̀ o. Bàbá mi tó ti yẹ lẹ́sẹ̀. Ọlọ́wọ́n lẹ́bẹ̀ẹ́ mi sí ẹlẹ́nu o. Kò ní sunkún mọ́ o. Wàhálà ní ayọ̀. Kò ní banújẹ́ mọ́. Wàhálà ní ayọ̀. Ayọ̀ ayọ̀ ayọ̀. Wàhálà ní ayọ̀. Ayọ̀ o. Inú rẹ̀ á dùn. all right. Olúwa ló sọ bẹ́ẹ̀. Èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀